Good day, ladies and gentlemen. Friend of Josie, co-debater, I'm a follow Lee. Àwọn tó máa rí Iya Sebili ẹ jẹ́ káwọn yẹn rí Iya Sebili ẹ bá ńlá tó wà lọ́wọ́ ẹ̀. Àwọn irinṣẹ́ yín tẹ́ fi máa ń jalè. Ṣé bí àṣọ ajá wọlé? Ó máa gbé wúyẹ́ tó wọlé tí ó kàgó máa dẹ̀wọ̀n àmúso. Ìyá ìgbà tó sọ̀rọ̀ ìyá àgbà, mo ti ń ṣàkíyèsí yín bí gbogbo nǹkan ti yí padà nípa yín. You no fit see me finish. I want to see me finish. Ó fẹ́ rí mi tán. Ṣé yóò ṣàkíyèsí pé àtìgbà tí Iya Sebili ti padà wọnú ọjà yìí? Lọ́ra ajé tí ó ti sá. Oníṣẹ́ ọwọ́ kan kò lè ra lámbò. Kò sì dájú wípé ẹni tí ń ṣiṣẹ́ oṣù ó lè ra lé sí Banana Island. Ẹ̀yin ni wọ́n lọ yà ó. Ẹ̀yin dájọ́ ọjà mi lọ́wọ́ rẹ̀ gbogbo. Bàbá ó. Ṣé Iya Sebili náà? Ẹ lè fi wá àṣẹgbẹ̀ rẹ̀. Àlejò pọ̀ lọ́wọ́ mi, lọ́wọ́ àwọn tó máa jò, máa ń pa ẹ̀mọ̀. Àgọ́ sí pọ̀pọ̀ tó ń sọ́ọ̀pù kábẹ́rẹ́ wà kúròkú lọ́wọ́ ẹtì. Oyè ìdáná yá wọ. Kill them all. Fọ́tò èmi àti bàbá rẹ̀ rèé. They don't like me at all. Ìwọ Iya Sebili. Bí láti ní ṣe mí ni. Ìwọ ló ti ṣe gbàràdà tó gbẹ́bọ̀ gbàràdà. Ọtí tó dùn ún ọjà yìí. Iṣẹ́ gbàràdà.